ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa lọ́wọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. Ọlọ́run sọ Ọlọ́run tó dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká bẹ̀. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, bó bá kan ó ń bọ̀ wá dùn. Ìpinnu Allahu lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. Aláburú ń bẹ àwa gbà bẹ́ẹ̀, kẹ́ni máa ní ń bẹ eléni ní ìwà. Àwọn ẹranko ẹ̀dá tẹ́sù yá lò, àwọn ní sábàbí fúnṣẹ́ Allahu. Ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, òun nìkan ló yẹ ká bẹ̀. Ó má torí àìta ọjà lọlé aláwo, ohun tí ó sọnù náà ni ó wá wá. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká bẹ̀. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká bẹ̀. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, bó bá lè ó ń bọ̀ wá dẹ̀. Má torí àìta ọjà lọlé oníjàlábí, ohun tí ó sọnù náà ni ó wá wá. àìta ọjà tó kárí ayé, bùkátà tó pọ̀ tí òjì ó ṣàkójọ. bó bá torí ẹ lọlé oníjàlábí, wọ́n lè ní màmá ẹ ló ń dí ẹ lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká bẹ̀. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà o, bó bá kan ó ń bọ̀ wá dùn. Ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ìpinnu ọ̀pọ̀ tí òjò rọ́kàn fẹ́ o, ọmọọṣẹ́ náà ẹ̀tọ́ náà ń bá wọn wá. Kí sẹ́rù àwa yìí náà fi ń tọrọ. bàbá lélẹ̀ ta lọlé oníjàlábí, wọ́n lè lọ́kọ̀ ọ̀run ló ń dí wọn lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká bẹ̀. Ètò ayé wa ọwọ́ ẹ̀ ló wà, ìpinnu Ọlọ́run lórí ẹrù ẹ̀ kò sẹ́dá tó lè dí lọ́wọ́. ìwọ múra mọ́sá ló bá dẹ ní ẹ̀yìn, làwọn oníbàárà náà bá sá fún ẹ̀tàn o. tó bá ronú jinlẹ̀ kó tún ra ẹ̀ ṣe, tó bá fẹ́ jí kẹta gbalẹ̀ aláwọ̀, wọ́n lè láyà ọ̀run ló ń dí ẹ lọ́wọ́. ẹni dá wa ló yẹ ká sìn, òun nìkan ló yẹ ká pè. Ètò ayé wa. Alhamdulillahi rabbil alamin, wa sallallahu wa sallama wa barika ala abdihi wa rasulihi Muhammadin sallallahu alayhi wa ala alihi wa sahbihi ajma'in. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó sórí ìfẹ́mi àti yín lé ní gbogbo ń tẹ́dá bá kàkóore. Bọ́lọ́run bá fi gbogbo ayé yìí kẹ́ ẹnìkan ṣoṣo tí ó wá jẹ́ mùsùlùmí, Ọlọ́run ò sóore fún. ọ̀gá oore tí mi àti yín bẹ lérí ẹ̀ léni ni pé à ń bẹ níjẹ́ mùsùlùmí léni. Ọlọ́run wa bẹ̀ àfàánú rẹ̀ bẹ́ jẹ́ atán lérí ìjẹ́ mùsùlùmí, gbé wa dìde níjẹ́ mùsùlùmí, sì wá ní ọmọ àlìjánà. ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá annabi wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tọ́lọ́run bá fẹ́ràn jùlọ tọ́lá sí gbogbo ayé. àánú Ọlọ́run ní fèmí àti yín lẹ̀. kí ló dé àwẹ̀ tán lọ náà nù? bí wọ́n bá rúsù léni ká sọdún lọ́la, a lè rí ní ọ̀la, ká sọdún lọ́túnla. ìkéde ọdún kò sí lẹ́nu ẹnìkan ju Sultan lọ. gbogbo ẹni tó bá ti mú ọjọ́ ọdún kalẹ̀
lákòókò yìí tí wọn ò tí sọ pé àwọn rúsù ń bì kan àdàlúrú lónítọ̀hún. Ọlọ́mọsàjá bá wọn sọdún ayọ̀, ká bá wọn sọdún pẹ̀lú ìdùnnú. Ìdáhùn sí ìbéèrè ni ọ̀rọ̀ mi yìí, èsì ọ̀rọ̀ fún Queen SHEBA. Abọ̀rìṣà. Mo ti máa ń rí ọmọbìnrin náà lórí Facebook tó jọ mẹ́ta, àmọ́ mi listen sí torí pé ìmúra ẹ̀ kò jọ Yorùbá, ó dàbí àwọn tí ń jà fún Ethiopia ni. Mo padà wá listen sí fídíò rẹ̀ kan, mo rí pé Yorùbá mà ní ń fi ìdí òrìṣà bíbọ ń fi rinlẹ̀ ń sì ń fẹnu àbùkù kan Ìsìlámù wa. Níbi fídíò rẹ̀ tí mo kọ́kọ́ wò, mo rí wípé ṣé yóò máa fún eléyìí lésì nísìnyí, èsì ọ̀rọ̀ tí ìjáwálẹ̀ dé lẹ́wù ká máa fúnrú àwọn eléyìí ní èsì. Èmi bá má tèmi lọ yóò pàdé ẹlẹ́gbẹ́ rẹ̀ nínú ẹ̀sìn wa tí wọ́n lè bá kó bó. Èmi bá tẹ̀síwájú. Ẹ wá wo Ọlọ́run ọba ètò, ọba tí máa mú nǹkan wá síra wọn kó lè bá ṣe dédé ìpinnu Ọlọ́run. Èmi wá wo fídíò àwọn abọ̀rìṣà kan láàárọ̀ ẹni, yàtọ̀ sí èsì ọ̀rọ̀ tí mo ní wọ́n ṣe tí mi ò tí wò tán. Mo wo fídíò yẹn lọ́wọ́, mo ní tí bá ti parí, mo ní láti throw questions sáwọn abọ̀rìṣà yìí. Wọ́n ní àwọn ìbéèrè tá à ń sì ń retí ìdáhùn sí. Mo parí ẹ̀ tán ní bá rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ lórí Facebook, mo sì jálu Queen SHEBA yìí nìyí. Bóyá lánàá ló béèrè béèrè yìí ni, bóyá láàárọ̀ ìní ni ló bá ní oníbéèrè fún gbogbo ẹ̀yin mùsùlùmí. Àjọ̀wò láìpẹ́ yìí náà kọ́. Torí rírí tẹ́mi máa rọ́mọbìnrin yìí tẹ́lẹ̀, tẹ́mi èfi sábà wò pé bóyá kìí ṣe Yorùbá, tó sì já sí wípé ìpolówó òrìṣà abẹ́ ibi tí wọ́n gọ sí ní àṣà Yorùbá kó má parun, orísun Yorùbá kó má dàwátì. Mo wá rí wípé irú ọmọbìnrin yìí, ìmúra rẹ̀ yìí gan tó bá ipá àwọn kan ní ń fún ní ìmọ̀ràn, àwọn kan ló fi ṣaṣáájú, ó yẹ kí wọ́n lè pè sákèsí pé aṣọ tó wọ̀ yìí gan eléyìí ṣàṣà Yorùbá. Torí pé abẹ́ àṣà Yorùbá kó má parun ni wọ́n gọ sí, tí wọ́n fi ń pe Ṣàngó bíbọ ní àṣà fún wa. Ẹ dákun, ọlọ́mọdé á kú lérí. Àmínà. Ṣé Ifá bíbọ, Ifá ṣé ń bẹ nínú àṣà Yorùbá? Ṣé Ọ̀ṣun bíbọ ń bẹ nínú àṣà Yorùbá? Ṣé ìgbéégún ń bẹ nínú àṣà Yorùbá? Àmọ́ wọ́n máa lọ máa ṣà láti lè ja ẹni tó bá kú lórí, láti lè já lórí ọpọlọ. Ìmúra rẹ̀ yìí gẹ́ fi hàn yí pé àṣà Yorùbá gan kọ́ ló jẹ ọmọbìnrin yìí lógún, bí kì í jẹ́ wípé ìbọ̀rìṣà tí wọ́n gangan. Torí tọ́ ìpásà Yorùbá ló bá jẹ́ ológun náà, yẹ kí ìmúra rẹ̀ ó lè jọ Yorùbá, táwọn yẹn bá ti rí ọba wọn ti mọ̀ pé Yorùbá ni. Ọlá pé tí wá sọ Yorùbá rí tí mo ti mọ̀ pé Yorùbá ní ń sọ, ìyẹn láǹfààní àti lèrè. Ẹ̀kejì tọ́pìkì tó fún pé ìbéèrè fẹ́yìn mùsùlùmí, ó béèrè tàwọn Kírísítẹ̀nì náà, àmọ́ tàwọn mùsùlùmí lọ́kàn mi. Ìbéèrè náà gbà tá a jọ gbọ́, ó ní kí ló fa ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé tán bá bímọ àkókò ẹ lè gbé ọmọ náà torí pé èèwọ̀ ni kí irun ọmọ yẹn kàn yín ní lára. Ó sì ń retí ìdáhùn sí ìbéèrè yìí láti inú Al-Qur'ani wá, àbí kí l'Ànábì sallallahu alaihi wasallam, Ànábì yín wíwá sallallahu alaihi wasallam. Òun náà fi díẹ̀ múlẹ̀ fún wa. Ó wá ní ọ̀sìn ìjà yìí, ó ní àmọ́ kọ̀ndíṣàn tó máa gbé wá sí ni pé tẹ́ bá fẹ́ fún lésì ẹ má bú. Àwọn èébú yẹn, àwọn èèyàn yìí yòókù tí wọ́n sásá bẹ́ẹ̀ sìn wa, àwọn náà máa bú yẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn máa ń ṣe bí à ń yẹsẹ́ wò, àyíbẹ̀kọ́, bí oògùn àwúre, àgbélépọ̀tá, ẹ̀yọ́nú ayé, àjàtúká tí wọ́n máa rà fẹ́ sẹ́mi èèyàn túláàsì, oògùn fẹ́, àjàtúká tàgbáàrin. Táwọn kan bá wá jáde pé eléyìí sí lára ẹ̀sìn wa, ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run kí ẹ máa yẹsẹ́ wò. Àwọn ò ní ẹ́fídẹ́ǹsì kankan tí wọ́n fi báàkì àdánwò yìí ń táwọn ní nípalẹ̀ mọ́ nìbani lórúkọ jẹ́. Tó bá ti adijọ́ kejì báyìí, àṣírí fọ́lọ́sọ́ ti tú, àṣírí kìnnìkan ti tú. Ìyẹn ló ń fariwo. Ta ni wọ́n máa bà lórúkọ jẹ́ tí ó dákẹ́? Ta lẹ fẹ́ máa bú tí ó fọwọ́ lẹ́rán?
àwa ìbúyàn àwọn èèyàn yìí yòókù tí wọ́n wà lábẹ́ ẹ̀sìn wa àwọn ní dá wa láàlẹ̀ ni mo fi ń ṣe fídíò lórí pé ẹ̀yin abọ̀rìṣẹ́ bá wa declare àwọn èèyàn yìí tán bẹ nínú ẹ̀sìn wa kí wọ́n padà sílé fúlẹ̀ alágàbàgebè ni wọ́n ń perú ẹ̀ àmọ́ ìbẹ̀yẹ kọ́ ní lọ ọmọbìnrin yìí wá ní ẹfún lẹ́rìí láti inú Al-Kùránì wá bí mo ti wá gbọ́ ọ̀rọ̀ yẹn má rí pé bí èyàn tí ẹ torí tọmọbìnrin yìí fèsì mọ́ torí pé ọ̀rọ̀ yẹn wáyé ó jẹ jáde ní ọ̀sẹ̀ tó kọjá sísà kan pè mí mùsùlùmí ni wọ́n wá ní àwọn lọ kí sísà wọn kan bóyá ọ̀rẹ́ wọn sì náà pè wọ́n ní kírísítẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ ni ṣé mo sì mọ̀ pé wọ́n yìí fárí ọmọ tí wọ́n sáwọn lè gbé ọmọ yẹn torí pé táwọn gbọ́yé nú ẹ̀sìn ni wípé irun ọmọ yẹn èèwọ̀ ni kó kà wọ́n lára aṣọ táwọn fi ń kírun mọ́ kò mọ̀ rí bẹ́ẹ̀ kò mọ̀ lẹ́rìí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó lè wà lágbárí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sí ò sì mọ̀ pé kò rí bẹ́ẹ̀ eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn abọ̀rìṣà ń wá àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ báyìí tó díjú báyìí ó súnmọ́ kó jẹ́ pé irú tó lè mú pin SHEBA yìí náà gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí jáde láti lè fi tàbùkù ẹ̀sìn wa wípé ẹ̀sìn ọ̀dájúmọ̀ ni ẹ̀sìn tó sọ pé tí wọ́n bá bímọ àkókò wọn ò lè gbé ọmọ náà mọ́ra ẹ dákun àwa tá ń gbé ẹran mọ́ra sáwà bímọ wa sáwà gbé fájájẹ ni ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó bọ́pọlọ mu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí ó lè wà lẹ́mi níròrí mùsùlùmí mi náà ká lè fọ́ mọ́ kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ òun náà wá ní ká fún lẹ́rìí inú Al-Qur'an àbí ká fún lẹ́rìí inú ẹ̀rí Muhammad anabi sallallahu alaihi wasallam ó yí òun náà sí wípé ọ̀nà méjì táwa mùsùlùmí tó máa mú ẹ̀rí ẹ̀sìn wa nìyẹn gbogbo tí mùsùlùmí bá ń ṣe láyé pẹ̀lú ẹ̀rí ni àìsínú Al-Qur'an ni òun náà ni wípé kò rí bẹ́ẹ̀ àìwá rí bẹ́ẹ̀ rẹ̀ ǹjẹ́ a bá pàdé nínú súnà Nabi sallallahu alaihi wasallam a bá pàdé ó dẹ̀sìn fún wa torí pé tí wọ́n náà bá fẹ́ sọ̀rọ̀ nípa ìbọ̀rìṣà yín ọmọ mẹ́rin wa nù fa ọmọ ní Ṣàngó wí tí àwọn alálẹ̀ wí Ọya Ọbàtálá máa dákọ̀ àwọn ẹbọ tí wọ́n náà mọ̀ àwọn abọ̀rìṣà wọ́n pọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí tiwa náà ni wípé ẹni tọ́nà wọn bá rán sí wa tí ń jẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó bá ti wí ìmísí Ọlọ́run ní fi sọ̀rọ̀ ìmísí Ọlọ́run pẹ̀lú ẹ̀sìn ní fáwà ẹ̀rí káfárí ọmọ níjọ́ mẹ́jọ kápẹran súná níjọ́ méje ẹni tó bá fẹ́ tẹ̀lé súná ànábì sallallahu alaihi wasallam tó lálàáfíà jọ́ méje lèyàn ṣe kíni lèyàn fárí ọmọ ẹ̀ ẹ̀rí yìí wà nínú àdísì ànábì sallallahu alaihi wasallam fẹ́ máa sí àwọn àṣàbò súná ní tẹ́ẹ̀ ní bá àdísì yìí nú ẹ̀ pàápàá jùlọ Ibn Majah Imam Ahmad náà sàlàyé ń pa ẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ pé kullu gulamin murita'anun bi'aqiqatihi ànábì ní gbogbo ẹni tó bá bímọ láyé ó ti wà lọ́rùn ẹ̀ kó pẹran ó wà lọ́rùn ẹ̀ tusba wa anhu yawma sabi kó pẹran fọ́mọ tó bíhun níjọ́ méje wa yulaku wa yusamma ó wà lọ́rùn òbí tó bímọ kó pẹran fọ́mọ tó bí níjọ́ méje láti lè fi ra oríire fọ́mọ náà kó má bá yàyàkúyà kó lè bá jèrè fún láyé àti lálìkìyámà nínú àwọn tí ó sì pé gbogbo nǹkan tí mùsùlùmí bá ń ṣe pẹ̀lú ẹ̀rí pẹ̀lú nǹkan kan ká ṣe ká lè bá àránfààní nǹkan kan jẹ ìyẹn ló bí pé ká pẹran kìí jẹ́ wípé bóyá ìyà ẹran òsà ni wọ́n ń pa á pẹran súná à nípa sídi kìíní kankan àwa náà lápá àwa náà lájẹ àwọn tó bá wá kí wa àwọn ọmọ jẹ àwọn ọmọ jẹnu wọ́n máa jẹnu yòdòyòdò kí ló dé lànà fi sọ pé kullu gulamin murita'anun bi'aqiqatihi tusba wa anhu yawma sabi'i wa yulaku wa yusamma Ànábì ní bá ti bímọ ẹ pẹran fún níjọ́ méje ẹ wá fárí ẹ̀ ó di mélòó wa yusamma ẹ wá fún lóókọ ó di mẹ́ta ẹ̀rí táwa gbára lérè táà fi ń fárí ọmọ táà bá wá tí ìfárí ọmọ abímọ lónìí àti ìfárí ọmọ ìyẹn ó sọ pé a lè gbé ọmọ wa mọ́ra
kò sẹ́rí kan pé ẹ̀ lè gbé pé irun ọmọ lẹ́yìn pé kí wọ́n gbé ọmọ jáde nínú ẹ̀jẹ̀ ọlọ́run abiyamọ fàánù rẹ̀ bẹ́ẹ̀ gbogbo abiyamọ tó wà ní oyún bá wa tún yín lẹ̀ láyọ̀ gbogbo ẹni tí èrí bí ọlọ́run mọ̀bùn ọlọ́mọ àgbákò gbogbo ẹni tó ti bí ọlọ́mọ jáwọn ọmọ wọ́ yàyàkúyà ìdùnnú tó tó kéèyàn máa rí ìdùnnú lára ọmọ rẹ̀ kò tí ì sí bí ẹ bá fi gbogbo lẹ̀ yìí lówó tí bá ń kàbànújẹ́ lára ọmọ ẹ lọ lè bí wọ́n léèrè ayé máa sún wọn ni ìyẹn bí gbogbo ẹni tí bá ń tọrọ ọmọ mo fẹ́ kí n bí má tí ì sọ́ra rẹ̀ dìdàkudà má fẹ́ sílẹ̀ má bẹ́sìn rẹ lọ ẹ̀bùn lọ́lọ́run bá pè bọ́lọ́run bá koríire mọ́ yóò fún ọ ọlọ́run ló lè ṣe àìmọye èèyàn ni wọn ò ní dìtẹ́tà àìsàn kankan lára ẹ̀ lọ́sípítà ọlọ́run sì ní torí pé ẹ̀bùn lọ́lọ́run bá pè ọlọ́run mọ́sà tẹ́ni kò kálẹ̀ láyọ̀ ní tí mo fẹ́ yọ lóun bẹ̀ ni wípé kábímọ tán kí wọ́n gbọ́mọ kó nú ẹ̀jẹ̀ kí wọ́n wẹ̀ tán kí wọ́n sì gbélé wa lọ́wọ́ àtòbí ọmọ àtẹ́ntọ́ bá wá kí wọn kò sẹ́rí kan wípé irun ọmọ ò lè kàn yàn lára ní ìtọ́jà wípé kéèyàn tọ̀ sí mọ́sálásí tá a ti ń kírun gan àbáṣọ tá a fi ń kírun kí tọ́ kàn wá bí ọba ti gbẹ káfọ omi wọn ọba ti gbẹ káfọ bẹ̀nù tá a bá dábì tí ìtọ́ ti ta ok mọ́sálásí tá a ti ń kírun bí ẹran bá wọ bẹ̀ tó bá yàgbẹ́ síbẹ̀ ká gbàgbẹ́ náà dànù káfọ bẹ̀nù ká máa kírun lọ ká tó wá sọ pé ọmọ tá a bínú irun rẹ̀ ìwọ ní kọ̀bọ̀rọ̀ kàn wọ́n lára sáwà lọ lè gbé bá jáde ẹni sọ wá jẹ́ poison bí mo ti tún wá wù yí náà ká bímọ ká sọmọ lóko níjọ́ méje ká fárí ọmọ ká pẹ̀rẹ̀ ká fárí ọmọ ọkùnrin la tún gbọdọ̀ fárí ẹ̀ wò Islam irun ọmọ obìnrin ẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ ni ẹwà tó mú wáyé nìyẹn gbọdọ̀ fọwọ́ kàn kẹ́ ẹ tó lè fọwọ́ kan irun ọmọ obìnrin pẹ́ fa ó dìgbà tá ìsàn kan bá kọlù bóyá kúrúkùsà iná orí làpálàpá ọlọ́run abíyá fàánù rẹ̀ bẹ́ẹ̀ má fa ìsàn burúkú sí wá bí kóbìnrin ó ní ọdí orí kọ́ ya wèrè ó lè fa kí wọ́n fárí ọmọ obìnrin tí ó bá ti ní sábàbí kan sí kejì tí wọ́n bá fárí ẹni tó bá ya wèrè àǹfààní wà tó bá jẹ́ pé oògùn ni wọ́n fẹ́ lò fún kí wọ́n fárí ẹ̀ ń bẹ nínú oògùn tó jẹ́ pé àfi kí wọ́n fárí ẹ̀ ìyẹn ní tó ń dìjà láàrin àwọn èèyàn yín tí wọ́n wà lábẹ́ nínú ẹ̀sìn wa àwọn oògùn ewé ewúro ọjọ́ pàwọ́ àti yín pọ̀ báwo lẹ́yìn ṣe ń lò ti fi dẹbọ báwo làwa ṣe gbọ́dọ̀ lò tí ó fi máa bẹ́sìn tiwa mú ẹ wá òkúta kan méje ẹ wá jáwé làpálàpá mọ́kànlá ẹ fi méje tẹ́lẹ̀ ẹ wá kó mẹ́rin lé ẹ bá ti wá fi wẹ̀ tán ẹ̀yọ́nú àwọn àgbà gbogbo oògùn kí nǹkan máa ṣe èèyàn kẹ lọ hospital fún kẹ complain kí wọ́n ní ẹrùgùn báyìí ẹ lọ rẹ léyìí kẹ lọ pharmacy kẹ lọ chemist bínú bá ń rún yàn borí bá ń fọyàn bí ẹ bá ń yàgbẹ́ ẹ̀jẹ̀ bí ẹ bá ní HIV oògùn ẹ wà bí ò sí kọ́nà bí ẹ bá ní wárápá kò sí ní tó kó òyìnbó pẹ̀lú pọ́ lọ́wọ́ ayénú kọ̀ lọ́wọ́ ayénú àwọn lóògùn fún bí ẹ bá yí lórí kò sí tó kó òyìnbó pẹ̀lú pé àwọn ìyálé ìyá rẹ̀ ní í ṣe kọ̀ọ̀ká wọn kọ́sà ti lọ ní tiwọn àwọn lóògùn fún ẹ bá lọ àwọn pharmacist ẹ ra àwọn oògùn bẹ̀ èyí tí wàá dìjà láàrin wa ni wípé ẹni tọ́jà rẹ̀ ọ̀bá yá tọ́jà bá tutù kí ló dé ǹjẹ́ o lè lọ pharmacy kan pé ọjà rẹ̀ tutù sọ lè lọ hospital lọ lè complain pọ̀ lálàkàlà ó yé gbogbo àwọn èèyàn lágbàáyé wípé ẹjọ́ eléyìí ẹni téèyàn rojú ẹ̀ fún lọ́lọ́run ẹni téèyàn rojú eléyìí fún Ọlọ́run ẹjọ́ àwọn ẹjọ́ yẹn àìta ọjà yìí kèé ṣe èyí tó máa wá lọ eré àṣà eré igúnnugún eré àparò odidi ẹ̀lúùlú bó bá wù wá tí nǹkan bá ń dọmọbìnrin láàmú ká fílẹ̀ lọ́dájú ká má àbọ̀rọ̀ tábẹ̀ ọ̀sọ́ ni ọ̀sọ́ tó gbé wáyé nìyẹn Islam ó wá táyé wá sí ni ókè bó ṣe wá jẹ́ òfin yìí náà ká fárí ọmọ ká pẹran súnájọ́ méje ká fún lóko bí èèyàn bá finú fẹ́ dọ̀ tó ní mo lówó yìí pẹran òun mọ̀ pé òun ò pẹran kò yọ kúrò ní mùsùlùmí kò sọ dẹlẹ́bọ̀ kò sọ di kírímínà bẹ́ẹ̀ sì ni ọ̀lẹ́sẹ̀ ẹnu àǹfààní tí ń bẹ ń bẹ oríire tí ń bẹ ń bẹ ẹ̀san tí ń bẹ ń bẹ yọ pàdánù ẹ̀ ọlọ́mọdé ọmọ ọ̀yà yàkúyà pọ́pọ́sì tá a máa fi pẹran súná òun ni wípé ọlọ́run mo fọmọ yìí mo fi lé ọlọ́wọ́ bá mi tọ́ sọ́nà mọ́jọ ọ̀yà yàkúyà ìyẹn bí ń gbàtà wà ń kéèké jù báyìí lọ bí yẹn bá ti bẹ̀rẹ̀ sí wà kí wọ́n ní wọ́n apẹran súná ọmọ yìí ni ẹbí àbá rẹ̀ sí wọ́n ṣe láwùrú ọmọ yìí àwọn àgbàlagbà máa ń rò pé tí ẹ bá ti ń sí wà kí bá ti ń jí wàrà jẹ tí ń lè ká wàrà lérí páànù dáwọn pé ibi ìlọgùn lọ ṣé wọ́n ti ṣe láwùrú ọmọ yìí báyìí ìtumọ̀ rẹ̀ ni pé ṣé wọ́n sì pẹran súnẹ̀ kálukú gbà yìí pé gbogbo ọmọ tí wọ́n bá pẹran súnẹ̀ ọlọ́run máa jẹ́ káwọn ọmọ náà lálùbáríkà ọlọ́run mọ́jà ọmọ wọ́yà yàkúyàwó má fi wọ́n sàdáwò burúkú fún wa bí èèyàn bá fi inú fẹ́dọ̀ pé òun ọ̀pẹran súná òun ò fárí ọmọ kò lẹ́sẹ̀ ládàá rẹ̀ ni ò ní gbà torí pé súnà mọ́ akádà ni súnà nẹ́bí sàlá sàlá kìí ṣe pé túláàsì ọ̀ gbọ́dọ̀ má ṣe rárá
àyè tún wá wà tíjọ́ méje bá kọjá ó láǹfààní àti pẹran súná ìgbàkígbà tó bá rọ̀ ẹ́ lọ́rùn ó lè pẹran súná ọlọ́run àbí àfàánù rẹ̀ bẹ́ẹ̀ mọ́sàmá wà tí ń lórí dáadáa ìdáhùn ìbéèrè yìí ọlọ́run kó ṣe ń sábàbí oríire fún ọmọbìnrin tó béèrè náà Queen SHEBA yìí náà torí pé èyí tó dájú ni pé kéèyàn má kú lórí ìbọ̀rìṣà kéèyàn má kú lórí ìbọ̀rìṣà ìtànìjẹ ní ẹ̀sìn ìbọ̀rìṣà ẹ̀sìn tó lè so àwọn sì bìlífù wípé n táwọn ń wí yìí ló lè so gbogbo ayé pọ̀ ẹ̀sìn tó lè so gbogbo ayé pọ̀ lẹ̀sìn tó jẹ́ wípé bọ́ ọba dá Amẹ́ríkà ọba rú ẹ̀ pàdé tó bá dé London ọba rú ẹ̀ pàdé tí ń jẹ́ mùsùlùmí ẹjọ́ kírun gbogbo orú ìran tí ọba ti wọlé wá yóò lè dìrun fún ọ ìkan náà ni ọ̀dà ǹjẹ́ bí ẹ̀ bá jẹ́ ń Ṣàngó ní Nàìjíríà ǹjẹ́ ọba dé Ghana ń bẹ̀ wọn kó tó ríru rẹ̀ ǹjọ́ náà ní jẹ́ ǹjẹ́ kò ní rìn ẹ̀sìn Islam ẹ̀sìn kan ní tó bá ayé mu tó bá gbà mu ìyẹn máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ìbéèrè tí mo ní pẹ̀lú ẹ̀yin abọ̀rìṣà ọlọ́run àbí àfàánù rẹ̀ bẹ́ẹ̀ kó lu eléyìí ní ìdáyà fún wọn náà àwa tá a takú lórí ẹ̀sìn àmọ́ntàrí a sì mọ tí ọlọ́run ní àwáyé wá sí lọ́fà àwáwí yín àwíjàre yín kò ní jẹ́ nǹkan kan kọlù làákàyè wa káwárí wípé ẹ̀sìn tá à ń sìn yí import religion ni o imported ni o ẹ̀dá gbígbà tẹ bá pèsè láàmú ní ẹ̀sìn imported kí wá ní Ṣàngó nínú àwọn èèyàn tí wọ́n gbé eégún tí wọ́n bọ̀ òrìṣà ní àwọn Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ mẹ́ta yìí wọ́n interview wọn pé eégún tẹ̀ ń gbé yìí ibo ló ti pilẹ̀ ìmí ní bàbá àwọn lọ́nú gbó ọ̀dẹ̀gbẹ́ lọ nígbà tí ń darí bọ̀ náà lọ́ pàdé bọ́bá ṣe ìgbà ìyá pàdé ewì lọ́nà àwọn àgbà pé ẹ̀sìn nu ṣé báyìí lọ́nà gbogbo àwọn òjíṣẹ́ tí wọ́n wáyé ṣé wọ́n dẹ pápá lọ́nà bí ránṣẹ́ sí wọn agbélé àkáyè wa balẹ̀ àwa yiri ẹ̀ wò ayé Ṣàngó wò ayé Ẹ̀fá wò máa dágọ́ ẹ̀ ayé Ọbàtálá wò ayé Ògún wò àwọn èèyàn bẹ tí wọ́n ń bọ Èṣù àwọn wá rí wípé ẹ̀sìn tó lẹ́rìí tó ẹgbẹ́ gbogbo tẹ́ bá béèrè lọ́wọ́ wa kí lè rí ẹ̀ àmọ́ rí proof ẹ̀ náà àwọn tó gbèsù jẹun pọ̀ kí ló dé subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.